òkú ayọ̀ òkú àjọ̀dún orí kádùn ẹ̀mí rẹ̀ yóò ṣe púpọ̀ rẹ̀ láṣẹ àdáni wáyé onífẹ̀ẹ́ yìí ṣàṣemọ̀ aláṣẹ àtolùdarí OGEAY'S Enterprises iléeṣẹ́ rẹ̀ oníjóná ó máa mọ̀ ọ́ ṣe ni onírògùn àmúbọ́láyé bẹ́ẹ̀ bá fàkàrà òyìnbó oníyẹ̀fun èyí tá a mọ̀ sí beans flour tàbí ẹ̀wà tí wọ́n ti bó láti mákàrà ṣíṣe rọrùn fún mùtúmùwà èyí tá a mọ̀ sí pure beans OGEAY'S Enterprises ní kẹ́ẹ̀kan sí i ṣé pop-up mix lẹ́yìn fẹ́ o OGEAY'S Enterprises náà ló lè ṣe o bó bá tún wá ṣe baking materials lẹ́yìn fẹ́ OGEAY'S Enterprises náà ní kẹ́ẹ̀kẹ́ sí o bẹ́ẹ̀ bá tún wá fẹ́ imported cereals àti beverages tó jọjú OGEAY'S Enterprises náà ní ọdún ni wọ́n wọ iṣẹ́ ìmọ̀ fọlọ́kọ̀ Àbísọ́lá aláṣẹ àtolùdarí OGEAY'S Enterprises ọmọ wọn nílùú Ìjẹ̀bú Òde mo fẹ́ bọ́ òde lè bàbá tó bí ọlọ́mọ ọmọ Ìjẹ̀bú ọmọ eré níwà ọmọ adúrún máa dé o ọmọ adúrún mọ̀sù padìyẹ jẹ́ ọmọ aládìyẹ ògògò màgà eléyìí tí ń fẹ̀yìntì ẹ̀yẹ bí àwọn kégbékégbé ọmọ adìyẹ bá lókun omi lìlì ara orókùn ara òradìyẹ iṣu mẹ́fà ní iṣu Ìjẹ̀bú Àbísọ́lá wọ́n á jẹ méjì wọ́n á ta méjì wọ́n á fi méjì tó kù ṣọdún alágẹmọ ìwà lọmọ lọ́wọ́ ṣe ń báyẹ̀ o ìran bàbá tìrẹ ti náwó dọ́là kò òyìnbó tó kówó dé òyìnbó kówó dé tán lówó àwọn pọ̀ sí i ló fi dòwó ẹrú ló fi dòwó ọmọ ló fi pé kékeré jẹ̀bú owó àgbà jẹ̀bú owó dúdú jẹ̀bú owó pupa jẹ̀bú owó ọkùnrin jẹ̀bú owó obìnrin jẹ̀bú owó Àbísọ́lá jẹ̀bú owó gbogbo jẹ̀bú tí mo mọ̀ ló lówó lọ́wọ́ tàbí Sọ́lá náà kúkú yàtọ̀ nínú wọn. Aya Ayọ̀dèjì nílùú Ondo orí mo kíra fọ́kọ rere tó fobìnrin akíkanjú bíi tirẹ̀ ṣe ní kejì orí bóbìnrin bá ń ṣe rere láyé ó yẹ ká kọ́kọ́ rẹ̀ tó fàyè gbà lẹ́yìn Elédùmarè ọkọ tó fẹ́ ọ sílé ní Ayọ̀dèjì ọkọ Àbísọ́lá ọkù ìtọ́jú bó ṣe ń fojú fẹ́ ló ń fọkàn fẹ́ ló ń fọwọ́ fẹ́ gbogbo ọ̀nà ló fi ń ṣọkọ gidi lórí Àbísọ́lá o mo ní láwùjọ àwọn ọkọ tó yáàyí tó dángájíá ìwọ̀n lágbádé fún o okùn fẹ́yìn ò wà níjà ẹ ó túbọ̀ pẹ́ fúnra yín ẹ ó túbọ̀ bára yín kalẹ̀ o Àbísọ́lá aya wọn nílùú Ondo aya Ondo Èkì Mògùn ọkọ rẹ̀ lọ́mọ arẹ́yìn jàjà Ògùn Ondo mo ní bẹ́ẹ̀ bá kàn bẹ́ẹ̀ lẹ́yìn oníjàjà mọ́ ọ̀jàjà làwọn máa pè yín bó bá dọ̀la ọmọ amúlà méjì sójú ṣẹyẹ Ondo kan ò gbọ́dọ̀ jẹ́wé rọ bẹ́ẹ̀ wọn ò sì gbọ́dọ̀ wá gbòǹgbò bẹ́ẹ̀ nílé ọkọ tó fẹ́ ọláyà ìrèmọ̀gún ni wọ́n ń pè wọ́n ọmọ ìlágbẹ̀dẹ ọmọ Àwórìn torí rọ màmá Ayọ̀mídé Ọ̀ṣádùn òní ó tún ṣe mí sí i nínú owó nínú ọmọ àlàáfíà òun àìkú baálẹ̀ ọ̀rọ̀ màmá Nelson ọdún ayọ̀ ọdún ìdùnnú ọdún ìtẹ̀síwájú ló máa ṣe kò wá sí bó ti wù kó pẹ́ láyé tó onímọ̀sáré ọmọláṣẹ dání wáyé ọkọ̀ oníkú mọ́ ọ lórí o ìwọ fúnra rẹ̀ ò ní fàìsàn ló gbà láyé àjíǹde ara yóò túbọ̀ máa jẹ́ fún ọ iṣẹ́ rẹ̀ ò ní di iṣẹ́ o ẹni ẹlẹ́ni ò ní gbàṣẹ rẹ̀ ṣe aláṣẹ àtolùdarí OGEAY'S Enterprises àṣejẹrẹ ní tirẹ̀ nígbà gbogbo onírògùn àmúbọ̀ iléeṣẹ́ rẹ̀ yóò máa gbòòrò sí
ẹ̀yìn oríire ọ̀tún oríire òsì oríire ire gbogbo yóò túbọ̀ jọ sínú ilé rẹ àṣeyí ṣàmọ́dún àṣàmọ́dún ṣẹ̀mí nínú ìdẹ